ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ṣàlàáfíà ni ẹ wà. Gist tí a gbọ́ òun ni pé wọ́n ní Mariam wọ́n ní ó lọ bá bàbá kábíyèsí pé kí ni bàbá kábíyèsí mean tí wọ́n fi ń sọ pé kí Queen Naomi kí ó má trust anybody nínú palace o. ẹ̀yin èèyàn lé wọ́n ní inú bí kábíyèsí gan nígbà tí kábíyèsí gbọ́ ọ̀rọ̀ yẹn. ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́yìn olólùfẹ́ tẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí gist tèmi. ṣé dáadáa ni ẹ wà? gbogbo lè ń kọ́ a kú palẹ̀mọ́ ọdún 2024 yìí èmi àti yín lájọ máa ṣe ní agbára Ọlọ́run. wọn ò ní wá ẹnikẹ́ni tì nínú wa. ẹ̀yin èèyàn lé orúkọ mi ni Mashola, mo máa ń sọ Yorùbá lórí channel mi. mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní Nàìjíríà. ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe ẹ lọ subscribe o, so that tí bá ti post any gist ẹ máa rí òkè lọ́la yín á máa lọ́la yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Gist tèmi bí a ṣe gbọ́ o, wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n lọ attack kábíyèsí, bàbá kábíyèsí, wípé kí ló dé tí bàbá kábíyèsí fi máa sọ fún Queen Naomi pé kí wọ́n má trust anybody nínú palace, wípé torí pé àwọn ò ṣe trust, wípé kí ni bàbá kábíyèsí mí ń pa yẹn. wọ́n nínú bí kábíyèsí gan nígbà tí kábíyèsí gbọ́ ọ̀rọ̀ yìí, wípé kábíyèsí ní pé ọ̀rọ̀ rádaràda ló jáde lẹ́nu ẹ̀ sí bàbá àwọn yẹn, wípé kí ló feel pé ó jẹ́, wípé kí ló dé tó jẹ́ pé kò sí èèyàn kan tó jọ lójú. ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o. ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ gist yẹn nígbà tí wọ́n ní Ashley tí wọ́n ló ń confess pé òun mọ̀ pé òun ṣe Queen Naomi, kí Queen Naomi dáríjì òun. wọ́n ní ó ní pé òun fẹ́ jẹ́ kí àwọn máa ṣe bí àwọn ṣe ń ṣe tẹ́lẹ̀ ní ìgbà tí òun àti Queen Naomi wà ní palace. kò yé ẹ̀yin èèyàn lé. wọ́n ní bí bàbá kábíyèsí ṣe pé Dr. Lizzie nìyẹn, wípé kí Dr. Lizzie sọ fún Queen Naomi o, wípé kó má jẹ́ kí ọ̀rọ̀ tán san kó má jẹ́ kó wọ̀ lọ́kàn o, wípé nítorí gbogbo àwọn olórí kò sí èyí tí ó dá nínú wọn except Dr. Elizabeth àti Tèmítọ́pẹ́, wípé ṣùgbọ́n ọ̀rọ̀ àǹtí wáyé wípé kán má kàákùn o, wípé kán má listen sọ̀rọ̀ ẹ o, wípé bó ṣe máa ń sọ̀rọ̀ ẹ nìyẹn, tó bá tún yọ̀tọ̀ ní nǹkan tó máa ṣe, wípé gbogbo láǹgbánú ló da kùndélẹ̀ àmì tínú kán má fi inú tán èèyàn kankan, wípé ilé ayé gbẹ̀gẹ́. bí a tún ṣe gbọ́ wọ́n ní bàbá kábíyèsí tẹ̀síwájú pé bó jẹ́ Àkúrẹ́ náà wà o, bó jẹ́ Ifẹ̀ náà wà o, kó bá jẹ́ Èkó náà wà o, kó má trust anybody o, kó dẹ̀ má jẹ́ kí security wọn lose o, nítorí àwọn olórí yìí wọn ò jókòó jẹ́ pé wọ́n ń sáré kiri nítorí ọ̀rọ̀ pé kábíyèsí nìkan kúrò nínú palace. wọ́n ní kó má jẹ́ kí anybody sọ pé gbogbo nǹkan dá o, gbogbo nǹkan ti wà okay o, wípé gbogbo àwọn olórí yìí kò sí èyí tó nífẹ̀ẹ́ wọn, wípé kó má trust wọn o, wípé gbogbo trust tán ní tẹ́lẹ̀ tó jẹ́ pé wọ́n ní sí wọn gbogbo ìgbà tán wà nínú palace tí wọ́n allow gbogbo àwọn obìnrin kan máa wọlé kan máa ṣe kùrùkẹrẹ lọ́dọ̀ kábíyèsí, wípé nǹkan tó jẹ́ kí gbogbo ọ̀rọ̀ yìí rí bẹ́ẹ̀ nìyẹn, wípé kí wọ́n gbé ọkàn wọn sọ́dọ̀ Ọlọ́run, kán fi Ọlọ́run ṣe ọ̀rẹ́ wọn, kán fi Ọlọ́run ṣe olùgbẹ́kẹ̀lé wọn, wípé torí àwọn obìnrin yìí ẹsẹ̀ wọn gùn ju bí wọ́n ṣe rò tẹ́lẹ̀ lọ. wọ́n ní bí Dr. Elizabeth bí wọ́n ṣe ń advice Queen Naomi náà dẹ̀ ni bàbá kábíyèsí náà ń advice wọn. wọ́n ní kì í ṣe pé bóyá bàbá kábíyèsí ń dìídì ba àwọn olórí jẹ́ fún Queen Naomi, wípé wọ́n kàn advice wọn as a daughter ni. ẹ mọ̀ pé bí ọmọ ni bàbá kábíyèsí ṣe mú Queen Naomi, wọn ò dẹ̀ fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré. kò dẹ̀ sí nǹkan tí ó wrong tí bàbá kábíyèsí bá advice Queen Naomi, nítorí pé bí wọ́n ṣe ìhà tí wọ́n kọ síra wọn. wọ́n ní bí àǹtí wa bó ṣe gbọ́ ọ̀rọ̀ yìí bó ṣe lọ attack bàbá kábíyèsí nìyẹn. Mariam, a ní ó jọra ẹ lójú gan ni. ìwọ ló ń attack bàbá kábíyèsí for what? tí bàbá kábíyèsí bá tiẹ̀ bú ẹ láti àárọ̀ títí dalẹ́ ṣó yẹ kó o sọ̀rọ̀? ìwà ẹ kò lè fi ẹ́ sílẹ̀ láìláì. obìnrin tó bá ń wojú bàbá ọkọ ẹ̀ tó ń sọ̀rọ̀ sí bàbá ọkọ ẹ̀ kì í ṣe obìnrin tó ní respect o. ó dẹ̀ yẹ kí o mọ̀ wípé o ti kọjá boundary ẹ̀.
bàbá kábíyèsí sọ fún yín pé kì í ṣe ráìtẹ̀ láti wá bá àwọn láti wá máa sọ fáwọn nǹkan táwọn sọ fún Queen Naomi ipe kí ló mean ipe nǹkan tó bá wu àwọn làwọn lè sọ fún Queen Naomi ipe láyéláyé àwọn ò fẹ́ rí níwájú àwọn ọmọ ẹ rí i pé Mariam yìí láyà ó ní àyà gan-an ni kábíyèsí dẹ̀ ló ń fà á because tó bá yẹ pé wọ́n ti gbé boundary sí ọ̀rọ̀ ẹni tó ti jáwèé fún ẹ tó ti divorce ẹ gbogbo ọ̀rọ̀ rádaràda tó ń sọ yìí ò ní máa sọ àbí kó lọ máa àtàkì bàbá kábíyèsí ní kábíyèsí àtàkẹ́ pé kí ló jẹ́ ná kí ló gbé mì tó fi lè dúró síwájú bàbá àwọn láti máa challenge bàbá àwọn kí ló fi òpó jẹ́ kí ló fi òpó mì kí ni o fi pé ó ń ju ẹ́ lójú ṣé owó tó o ní ló ń ju ẹ́ lójú ni àbí kí ló ń ju ẹ́ lójú tó fi lọ àtàkì bàbá àwọn ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré o kò sí ẹni tó jọ Mariam lójú o because I can't just believe it irú ìwà tí ó lè ní tó fi lè máa lọ àtàkì bàbá kábíyèsí ipe kí ni bàbá kábíyèsí míì láti máa sọ pé kí Queen Naomi má trust àwọn ṣé ẹ̀yin ni wá ní kí ni Queen Naomi trust àǹtí wa ẹ́ ṣé ẹ ti rí ẹ̀yin èèyàn ọjọ́ wo lẹ gbọ́ wípé Queen Naomi wojú bàbá ọkọ wọn rí ṣé ẹ ti rí pé àwọn ìyàwó suwọ́nà làwọn èyí àwọn ìyàwó tí ò lè epo lójú ìwọ lọ kọjú sí bàbá ọkọ ló ń bú bàbá ọkọ ẹ̀ ó lọ ń sọ̀rọ̀ sí bàbá ọkọ ẹ̀ tí ò bá ń ṣe é pé àyà kò ẹ̀ kábíyèsí ẹ̀yin náà rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ o ẹ tètè gbégbèsè lórí ọ̀rọ̀ àwọn olórí yìí kì í ṣerú àwọn èèyàn tó yẹ kó máa gbé pálásì ni ẹ jọ nítorí Ọlọ́run ọjọ́ wo lẹ gbọ́ pé Queen Naomi ó lọ bá bàbá ọkọ ẹ̀ wọ́n lọ ń àtàkì bàbá ọkọ wọn rí kò ṣẹlẹ̀ rí ìyàwó alálùbáríkà ni Queen Naomi èèyàn tán gbọ́ tó gbẹ̀kọ́ ni Queen Naomi Ọlọ́run dẹ̀ ń gbénu ayé wọn Ọlọ́run dẹ̀ ń tọ́ wọn sọ́nà kí ló dé tí níbo tí ẹ lẹ ti rí gbogbo àwọn olórí náà níbo lẹ ti rí wọn ṣá níbo lẹ ti rí wọn ṣá ẹ wo ìwà wọn lẹ́yọ kọ̀ọ̀kan èèyàn tí mo tún ló ní ìwà ìpẹ̀lẹ́ òun ni Dr. Elizabeth àti Tèmítọ́pẹ́ àwọn tó wù ìwà oníwà ni wọ́n ń wù ìwà gọ́gọ́ tán ní kò ṣeé rí ẹ̀yin èèyàn lé ètà tó gbọ́ nìyẹn o wọ́n ní ṣe ni Mariam lọ àtàkì bàbá kábíyèsí o tó ń sọ fún bàbá kábíyèsí pé kí ló kọ bàbá kábíyèsí tó ń dá sí ọ̀rọ̀ palace ìwọ kọ́ ló máa sọ nǹkan tó ń kọ̀ wọ́n tó ń dá sí ọ̀rọ̀ palace nítorí pé àwọn gangan àwọn ni bàbá ọba ṣó ti yé yín tí wọ́n bá tó bá fi ọ̀rọ̀ sí ẹnu lẹ́ni tó bá ní kí gbogbo yín jáde ní palace kò sí ẹ̀yọ̀kan tó máa dúró ń bẹ̀ nù yín ipe wọ́n sọ pé kí Queen Naomi má trust àwọn yes Queen Naomi ò lè trust yín because èèyàn burúkú ni yín bá ní ká máa ka gbogbo ìwà tí wọ́n Mariam ti wù nínú palace yẹn in fact àní sùn àti Rónkẹ́ náà tá bá ní ká máa ka gbogbo ìwà tẹ́ wù àní sùn lénìí orí social media la máa wà títí dọ̀la ìwà yín ò dáa ìwà àti olórí Rónkẹ́ ò dáa ní ibi kankan tẹ́ ẹ ní ìwà sí tẹ́ ẹ bá réèyàn bá yín sọ̀rọ̀ àwa máa bá yín sòótọ́ ọ̀rọ̀ ṣó ti yẹ yín tó bá wù yín ẹ rán àwọn blogger yín wá kan wá máa test lórí fọ́rọ̀mù gbogbo yín ẹ ń lọ sínú trash ni èmi ò kí a máa sọ òótọ́ ọ̀rọ̀ máa sọ̀rọ̀ tí n bá fẹ́ sọ kò sẹ́ni tó máa ní kí n má sọ̀rọ̀ lórí channel mi ẹ̀yin olórí rádaràda yìí the only person mo tún sọ tó wúlò ó ní Tèmítọ́pẹ́ àti Dr. Elizabeth the rest of you they are Ọlọ́run ló mọ ibi tí kábíyèsí tó ti lọ ṣá gbogbo yín níwọ̀ ẹyọ kan báyìí níwọ̀ ẹyọ kan ọmọ kábíyèsí wà níta látijọ́ ìwọ́n ní kẹ́ ẹ lọ ralé kẹ́ ẹ kó lọ sílé tán rà fún yín ẹ yarí ẹ ralé so ẹ fẹ́ kí ọmọ wọn jókòó síta kẹ́yìn wọn máa gbádùn nù palace ẹ rẹ pọ́dẹ̀ ní kábíyèsí ni ṣé látijọ́ tẹ́ ti wà nù palace yẹn ìwọ Mariam yìí ò mọye irọ́ tó ti pa fún kábíyèsí nípa lóyún dé bẹ́ẹ̀ náà làǹtí wa Haruna ń parọ́ ẹ̀ pàwọn lóyún ìwọ Ọlọ́run máa ṣàánú wa o oríṣiríṣi idán oríṣiríṣi ìwà idán tẹ́tí ẹ̀ ń pa nínú palace yẹn kò ṣeé kó ni ẹ wá ní kí kábíyèsí má mọ ọmọ wọn wá sínú palace so kí kábíyèsí fọmọ wọn síta kẹ́yìn wá jókòó sínú palace ọ̀dẹ́lẹ́pẹ̀ wọn ni anyway Queen Naomi ẹ̀yin ni mo ní bá sọ̀rọ̀ ẹ má trust wọn o bí bàbá kábíyèsí ṣe sọ yẹn orí ẹ̀ náà ní kẹ́ dúró sí ẹ má trust wọn ò ṣe trust wọn ń ṣe èèyàn tẹ̀lé trust rárá
bẹ́ẹ̀ náà lèèyàn kan jáde ló ń sọ̀rọ̀ ló ń sọ pé Ashley ó ti ń fẹ́ kábíyèsí tipẹ́tipẹ́. Ashley wo ló ń fẹ́ kábíyèsí tipẹ́tipẹ́? Ó lè máa fẹ́ kábíyèsí tipẹ́tipẹ́, àlè ni, àlè kábíyèsí ni, àlè ni. Ìgbà tí ó ń wá sínú pálásì, àlè ni, girlfriend kábíyèsí ni. So kẹ́ ẹ mọ nǹkan tẹ́ máa sọ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀. Àwọn ò ń ṣe ọ̀dẹ̀ tẹ́ máa sọ̀rọ̀ dìdìrìn fún bí. Àwa mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Ètò àtúgbọ́ nìyẹn o. Tí Mariam tó fẹ́ lọ máa tó lọ ń confront bàbá kábíyèsí, àwọn obìnrin tí ò lè pọ̀ lójú. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o, òkè òkè lọ́lá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé. God Almighty will bless you abundantly. Ní agbára Ọlọ́run 2024 tá a fẹ́ mú yìí, ọdún ayọ̀, ọdún àlàáfíà lájọ máa ṣe ní àṣẹ Ọlọ́run. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Please share this video, like and subscribe. God bless you all.